Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ni mo kíkẹ́ ẹ̀kú oríire. Ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin bàbá wa tẹ́ bẹ́ẹ̀ ní kalẹ̀. Ẹ̀yin ni mo kíkẹ́ oríire o. Bẹ́ẹ̀ bá ń ṣe oríire, bàbá ọlẹ́yìn ni òṣì ayé máa wí. Ọ̀rá kì í kàrí mú ní iyùn. Adékọ̀ọ́dù ni bàbá wọn ní ẹ̀ máa wọlé wọn rà bàbá kìíní. Ẹ̀yin lè kú oríire. Bẹ́ẹ̀ bá ṣe dada tó bọ̀ lẹ́yìn òṣè o. Tí iná máa parí màá ní ìwà bàbá ìdúpẹ́. Ìyá wa Ìdòwú mi fi lè fi ẹ̀ ṣe. Ìyá rẹ̀ kò mókè wọn o. Àtìgà ní òun ká. Àgbàkì òrómù ọ̀pọ̀ ní Bákàbí máa sàmọ́ mi àti ìṣòrí rẹ̀ tipẹ́tipẹ́ títí dèdè ooo ẹ̀sìn ìṣòrí rẹ̀ ẹ̀gbọ́n mi èyí la kí máa di ibà Ọlọ́run kẹ́yìn àwọn ọmọ lẹ́yìn tó tẹ̀ ẹ́ lẹ́yìn Ọlọ́run tún kẹ́ wọn múlẹ̀ òun á ní takú síbẹ̀ yálà Ọlọ́run bàbá níwájú. Gbogbo ọmọkúlódé ọmọ ìyá àgbẹ̀jì èjìlá mi táyé òye ṣe táyé wọ́n wà sáàmì o. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.